Ní kíá, a ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ kìíní tí ó sì jẹ́ ìmọ̀ nípa ọjọ́ ogbó wa, àgbà dídà àti ìlera àwọn àgbà wa. Lákọ̀ọ́kọ́, kì í ṣe gbogbo ẹni tí ó dàgbà ni kì í rí ọ̀rọ̀ o, tàbí ni kì í gbọ́ràn mọ́, tàbí ni kì í rí oorun sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìmọ̀kànmọ̀kàn ó ń sọ ẹni di ìdàkudà o, kódà ó ń sọ ìlera di àìlera. Ìgbà gbọ́dọ̀ mọ̀ wípé àwọn àyípadà á máa ṣẹlẹ̀ sí àwọn àgbàlagbà. Àwọn kan máa bẹ̀rù pé ǹjẹ́ n kò ní fi àìsàn ló gbà mí báyìí ṣá. Àwọn tó ń béèrè wọ́n ń béèrè nítorí pé wọ́n ti rí àwọn ẹ̀rí oríṣiríṣi tí ó ti ṣẹlẹ̀ tí àwọn èèyàn wọn àtàwọn èèyàn tó mọ̀ àti tí wọ́n ti fetí gbọ́ lóríṣiríṣi àwọn olólùfẹ́ wọn ní ọjọ́ ogbó wọn. Ìdáhùn wa ni wípé ayé ń yí o, àfi ká tọ̀ ọ́, ìmọ̀ sì ń dorí ìmọ̀. Ìwádìí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ o, ìrètí ń bẹ o, òun ni ìdí tá a fi gbé ètò yìí kalẹ̀ gan-an. Pẹ̀lú ìrọ̀fẹ́ lọ́run, a ó máa kọ́ wa ní àwọn ohun ìmúlò, àwọn ohun tí ó tọ́, tí ó yẹ ká mọ̀, tí ó ṣe kókó, tí ó lè tọ́ wa sọ́nà ire, ọ̀nà ìlera, ọ̀nà àlàáfíà. Mo fẹ́ kí a mọ̀ wípé ṣé ní ìgbà kan rí ni àwọn àìsàn kan tó gbòde kan tó ń dẹ̀mí àwọn èèyàn légbodò káàkiri. Àìsàn bíi àrùn onígbá méjì, èyí tí a pè ní kọ́lẹ́rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn ọ̀nà àbáyọ lóríṣiríṣi ni wọ́n ti gbé kalẹ̀. Àwọn ọ̀nà àbáyọ ìgbàlódé ni ó ti dé tí ó ti ràn wá lọ́wọ́ tí a lè fi dẹ́kun irú àwọn àìsàn báyìí. Bẹ́ẹ̀ náà ni irú àwọn ìmọ̀ yìí ó wúlò ní afẹ́ fi hàn wá tí ó ràn wá lọ́wọ́ ní ọjọ́ alẹ́ wa bọ́jọ́ wá ti ń dalẹ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Èdè náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn ní Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB láti àjọ MOPCARE fún àwọn àgbà wa. Ní àjọ MOPCARE, à ń ṣe ìgbìrò, ìkọ́ni àti agbátẹrù ètò ìtọ́ni sí ìgbé ayé rere fún gbogbo ènìyàn tí ó wà lẹ́nu iṣẹ́ kan tàbí òmíràn. Àwọn ẹ̀kọ́ ìṣíníyè ìlera wa lóríṣiríṣi wà fún àwọn ilé-iṣẹ́ aládàáni, ilé-iṣẹ́ ìjọba, àjọ lóríṣiríṣi, ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè gbogbo ènìyàn, ìyẹn láti àwọn ọ̀dọ́ títí di ọjọ́ alẹ́. À ń ṣe àkópọ̀ ìkẹ́kọ̀ọ́ fún àwọn tí ó ń ṣe ìpalẹ̀mọ́ ìfẹ̀yìntì tàbí àwọn tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yálà bóyá ti aládàáni tàbí ti ìjọba. A sì tún ṣe agbátẹrù ìtọ́jú ìlera àwọn àgbà yálà ní ọ̀kọ̀ọ̀kan tàbí ní àpapọ̀. A jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àjọ tó ń dá sí ètò ìlera àwọn àgbà káàkiri. À ń ṣe ètò ìlera ti gbogbogbò lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ti gbẹ́nu lé ọjọ́ alẹ́ tàbí àwọn tó ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀. Ẹ kàn sí wa lórí ààyè ayélujára wa www.mopcare.com. Ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa.